So eléyìí kí ni erédi eléyìí kí ló fà eléyìí kí ni nǹkan tó bí kí ló mú wá. bá a ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn ká tó fi ta àwọn èèyàn jí náà ni à ń ṣe lọ́dọọdún gbogbo ìgbà la máa ń ṣe bẹ́ẹ̀ kíní la máa ń lò bọ́ọ̀dù la máa ń lò bẹ́ẹ̀ ní ìsìn akànní ká tó mú iye padà bá bẹ́ẹ̀ ní òní òun la ṣe lo AIT copper lọ́dún yìí. Okay. So torí a rí pé ẹgbẹ́ yìí ẹgbẹ́ tuntun ni nínú ohun tẹ́ ẹ lè ṣe ní ọdún tó kọjá òun náà ni Christmas carol àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. So eléyìí sà kí ni káwọn máa retí láti ọ̀dọ̀ tí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ àtọlóyè ẹgbẹ́ nínú ẹgbẹ́ tuntun yìí kí ni káwọn máa retí. ẹ ṣeun èkíní náà kì í ṣe pé ó jẹ́ ẹgbẹ́ tuntun apàwọ̀dà ni. Okay. Ìṣe la pàwọ̀dà torí arímọ̀ ẹgbẹ́ orúkọ tá à ń jẹ́ tẹ́lẹ̀ yẹn ẹ̀yin àgbà náà lẹ̀ ń sọ pé tá a bá ń gbàdúrà tádùá bá ti tún gbà kò yẹ kó jẹ́ ìnira fẹ́ni tó ń gba àdúrà. Àdúrà tá à ń gbà ní pé ká ṣoríire kò tó yẹ kí orúkọ tá à ń jẹ́ kó tó máa jẹ́ ìdínà fún wa tó máa dí wa lọ́nà. Wọ́n gbà tí nínú orúkọ wa Freelance and Independent Broadcasters Association of Nigeria FIBAN là ń jẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n orúkọ yẹ àti òfin wa ó fẹ́ pé nínú ẹni bá ti jẹ́ bíi staff tàbí tó lọ ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò àbí tẹlifíṣàn kò lè jẹ́ ọmọ ẹgbẹ́ wa. Ìgbà tádùrà wa bẹ̀rẹ̀ sí gbà tán púpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ wa ló bẹ̀rẹ̀ sí dálé iṣẹ́ rédíò tẹlifíṣàn ńlẹ̀ táwọn náà bẹ̀rẹ̀ sí di chairman managing director station àwa yìí náà tó ń lò tó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bíi chairman tó ṣe president rí ó ti dá iléeṣẹ́ rédíò lẹ̀ irú Yẹmí Kòwúdé ó ti ní iléeṣẹ́ rédíò Yínká Ayéfẹ́lẹ́ ó ti ní iléeṣẹ́ rédíò. To corroborate what he has said ẹni ẹ fẹ́ máa ṣe bí ẹ ṣe Christmas carol táwọn mùsùlùmí náà ló dé yìí ṣé eléyìí ṣé òun máa jẹ́ kí ibi tẹ́ ti ń bọ̀ kí ni ìyàtọ̀ ọbẹ̀ àti ibi tẹ́ wà lénìí kí ni ìyàtọ̀ ibi tẹ́ ti ń bọ̀ àti ibi tẹ́ wà lénìí. Kò tiẹ̀ ń ṣe ibi tá a ti ń bọ̀ ibi tá a wà lénìí ibi tá a ti ń bọ̀ àti ibi tá a dé ni torí àwa náà la ṣì ń rìnrìn yẹn náà. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé a ti ń ṣe Ramadan show tẹ́lẹ̀ ó ti ń bí abẹ́ karùn-ún lélẹ̀ báyìí. Wow. tó bá dé ṣe máa ṣe ni pé a máa pe àwọn olórin síbẹ̀ a máa pe oníwàásí síbẹ̀ a máa pe àwọn ọ̀tọ̀kùlú síbẹ̀ dúró lè ta fẹ́ ṣe yìí sìn ó ní title reward la pe title ẹ̀san kò sí ohun tí ò lẹ́san àfa àmọ́ bọ́yẹn máa sọ bàbá tó lè máa ṣe wáàsí fún wa ni bàbá Sheikh Ajílógbáṣọ tí wọ́n wà ní area Ifọ̀ wọ́n máa ṣe wáàsí fún wa lọ́jọ́ yẹn a dẹ̀ pé ẹni tó dẹ̀ jẹ́ bàbá ẹgbẹ́ wa ẹni tó jẹ́ bíi bàbá ọjọ́ náà father of the day àwọn ni Alhaji Lawal aláṣẹ Leyus ti Kakatin àwọn ni chairman of the day wọ́n ṣe jẹ oyè ńbàdàn láìpẹ́ àwọn ni wọ́n jẹ́ bàbá ọjọ́ yẹn màmá wa kan tí wọ́n wà lérí ayé tí wọ́n ń pè ní tìlátìlà Mrs Daud àwọn ni mother of the day àtàwọn èèyàn oríṣiríṣi la pè síbẹ̀ bẹ́ẹ̀ àwọn olórin dẹ̀ wà ń bẹ̀ náà tán máa kọrin irú èrè àṣàlátù wọn máa wà ń bẹ̀ Mutiu Akáṣe wọn máa wà ń bẹ̀ àkọ́bí ayé lóyún ó máa wà ń bẹ̀ Adéọlá Wàási àtàní ẹnì kẹrin yẹn náà so àwọn olórin bíi mẹ́rin wà ń bẹ̀ fún wa tán máa kọrin fún wa so then nǹkan tó wá jẹ́ kí ìwà yàtọ̀ sí tẹ́lẹ̀ ni wípé àwa introduce Islamic quiz competition invitation and ido ta pé àwọn ilé kéwú tó ń lọ bíi mẹ́fà wọ́n máa ṣe quiz fún wọn so tó bá ṣe quiz yẹn ilé kéwú tó bá win gbogbo wọn tó bá wà máa kọ́ gba certificate of participation lẹ́yìn yẹn ẹ tó bá ṣe first second third wọ́n máa gba award èyí tó tún wá jẹ́ pabamba rẹ̀ wípé tí mò ń sọ yà àṣírí o a tún wá fẹ́ ṣe iftar pẹ̀lú àwọn PLWD people living with disabilities so a ti wo pé tá a bá ṣe ní invitation náà wọ́n kàn máa gbé àwọn èèyàn kún wá síbí báyìí so I invite àwọn kọ̀ọ̀kọ̀dá ògo group wọ́n máa wà ń bẹ̀ ní wá sí yẹn tó bá dẹ̀ jùlọ lé wọ́n á fún wọn ní nǹkan tí wọ́n máa fi ṣínú wọ́n máa gbé fún wọn lọ sílé bóyá sísè ni bóyá tútù ni mi ò tí ì mọ̀ ṣùgbọ́n àwa náà la náwó. so àwọn aráàlú tó máa kún iná ńkọ́ àwọn tí wọ́n jẹ́ tí ara pé tí gbogbo ẹ pé ẹ̀ní fáwọn náà ló ń jẹ ni.
káwọn náà má bàa di bẹ́ẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú gbogbo. àmín. A ṣe bẹ́ẹ̀ náà nígbà tá a máa ń ṣe tá a kì í pín fruit omi àwọn nǹkan mímu a máa ń pín káwọn olóhùn ẹ̀fìn káwọn aláwẹ̀ fi ìròyìn rẹ̀ ń gbẹ. Ó kàn jẹ́ pé tàwọn people living with disability yẹn ó special. òun á ní focus ìgbà wọn yẹn lọ. So bó ṣe wá rí i látìgbà tí ẹ ti wá paṣọ dà ẹ change aṣọ ni o kí wá ní participation àwọn ọmọ ẹgbẹ́ sí bí ẹ ṣe ń babọ̀ tẹ́lẹ̀. Everybody nǹkan tún yàtọ̀ sí náà ni nígbà tí o bá jẹ́ ọmọ ẹgbẹ́ láti fi bá ń tẹ́lẹ̀ tó dẹ̀ ní pé gbogbo àwọn tájọ́ ń bọ̀ wọ́n dẹ̀ ti dọ̀gá wọ́n ti ní rédíò station èyàn oníṣọ̀lẹ̀ èyàn dẹ̀ ní kórẹ̀wẹ̀sì oníkálukú tó tún àmúre ẹ̀ fún dáadáa náà. Alóore TV Alóore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye